Èèyàn lé èwo lẹ ṣe dáadáa lẹ wà ṣàlàáfíà làbá yín gbogbo lé ń kọ́ ṣàlàáfíà lẹ wà. Gist tèmi kábíyèsí wọ́n sọ̀rọ̀ wọ́n láwọn ti mọ àwọn ọ̀tá àwọn, wọ́n láwọn ti mọ àwọn ẹni ibi, wọ́n ní Olúwa ti fi ojú àwọn ẹni ibi hàn àwọn ìkà èèyàn tó ń ṣe bí ọ̀rẹ́, wọ́n lÓlúwa ti fi hàn. Ẹ̀yin èèyàn ilé tó bá jẹ́ àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí orí Máṣọ́lá Gist TV. Ṣé dáadáa lẹ wà ṣàlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́. Gist tèmi kábíyèsí wọ́n ní Ọlọ́run ti dójú tì àwọn ọ̀tá o, wọ́n ní gbogbo àwọn ọ̀tá àwọn ti fojú hàn, wọ́n láwọn ti ráwọn ẹni ibi, àwọn ti mọ orí èèyàn tó jẹ́. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe o, so that tí n bá ti post any gist ẹ máa rí òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀rí ipò lágbára. Kábíyèsí sọ̀rọ̀, wọ́n ní ọmọ àwọn ń ṣe birthday. Wọ́n ní Tadéníkáwò àti Queen Naomi ní the best thing láyé tó ever happen sáwọn rí. Wọ́n ní lóòótọ́ àwọn ṣe mistake o. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Ọlọ́run ti fi àṣírí àwọn ọ̀tá àwọn, Ọlọ́run ti fi hàn àwọn. Wọ́n ní àwọn ò lè fi Queen Naomi ṣeré, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ò lè fi ọmọ àwọn ṣeré. Àwọn ò lè fi ọmọ àwọn àti Queen Naomi ṣeré rárá for anybody. Wọ́n ní ilẹ̀kùn palace ti ṣí fún àwọn ọ̀tá, ẹni tó bá fẹ́ kẹ́rù ẹ̀ kó já dànù. Wọ́n ní nítorí wípé yèyélúà quarters tí wọ́n kọ́, wọ́n láwọn máa show grace tẹ̀ fàyè. Àwọn máa gbé sáyé, àwọn máa open ẹ̀ pẹ̀lú àdúrà. Wọ́n lẹ́ni tó bá fẹ́ bínú kó bínú, ẹni tó bá fẹ́ sorí mọ́lẹ̀ kó sorí mọ́lẹ̀. Wọ́n ní ọmọ àwọn ṣe birthday. Wọ́n ní àwọn ọlọ̀tẹ̀ yìí, wọ́n láwọn ò ní wish ọmọ àwọn happy birthday. Wọ́n ní nǹkan tí Ọlọ́run ti ṣe, wọ́n ní kò sẹ́ni tó lè tú. Wọ́n ní nǹkan tí Ọlọ́run ti so pọ̀, wọ́n ní kò sẹ́ni tó lè yà wọ́n. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi wà nílé ayé yìí. Ẹlòmíì á máa ṣe bí ọ̀rẹ́ sí èèyàn ṣùgbọ́n ọ̀tá èèyàn ni. Àwọn ẹni bí èèyàn, àwọn ẹni bí ayé, wọ́n á máa ṣe bí ìgbà tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ èèyàn dénú, irọ́ dẹ̀ ni gbogbo ẹ̀. Irọ́ ni, ìfẹ́ wọn ò dénú rárá. Ìfẹ́ ẹlẹ́tàn, ìfẹ́ ọ̀dàlẹ̀ ni wọ́n ní sí èèyàn. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. Bí a ṣe gbọ́ o, kábíyèsí ní ìyàwó àwọn ìyàwó ìdùnnú ni. Ìyàwó àwọn ìyàwó ayọ̀ ni. Wọ́n ní àtìgbà tí àwọn ti meet Queen Naomi, wọ́n ní Queen Naomi ò bá inú àwọn jẹ́ rí. Wọ́n ní Queen Naomi ò bá inú àwọn jẹ́ rí. Wọ́n ní Queen Naomi kò bá inú àwọn jẹ́ rí. Wọ́n ní àti ọjọ́ táwọn ti meet Queen Naomi báyìí, ayọ̀ ìdùnnú ni Queen Naomi máa ń mú wá fáwọn. Wọ́n ní àwọn ò ní problem pẹ̀lú Queen Naomi. Wọ́n ní Queen Naomi ní ìtẹríba. Wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Wọ́n ní wọn kì í parọ́, wọn kì í ṣàbòsí. Wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn táwọn kó mọ́ra, wọ́n ní àwọn ò lè sọ ìwà wọn tán. Wọ́n ní oríṣiríṣi ìwà ló kún ọwọ́ wọn. Kábíyèsí ní Ọlọ́run jẹ́ káwọn kó rí àwọn ọ̀tá wọn, Ọlọ́run fi hàn wọ́n. Wọ́n ní àwọn ẹni bí tó ń ṣe bí ọ̀rẹ́, wọ́n ní Ọlọ́run fi gbogbo wọn, Ọlọ́run fi wọ́n hàn àwọn. Kábíyèsí ní ẹni tó bá mọ̀ ṣe kó ṣe rere o, ẹni tó bá dẹ̀ mọ̀ ká ṣe kó múra síkà. Wọ́n ní ọjọ́ kan oníkálukú á gbẹ̀san iṣẹ́ ọwọ́ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn ti dìde láti ja ìjà yìí pẹ̀lú Queen Naomi láti mú ọmọ àwọn àti ìyàwó àwọn padà wá sí palace.
wípé ẹni tí ò bá dùn mọ́ kó lọ forí sọ transformer o. Wọ́n ní ẹni tí ò bá dùn mọ́ kó lọ forí sọ transformer. Wọ́n ní torí pé àwọn ò lè lajú àwọn kalẹ̀ kí nǹkan burúkú kó wọ̀. Wọ́n láwọn ti ní sùúrù tó. Wọ́n láwọn ti ní sùúrù tó láti ìgbà tí ọmọ àwọn tó ti wà níta pẹ̀lú ìyàwó àwọn láti bí ọdún 3 sẹ́yìn. Wọ́n ní kò sí ẹnì kankan tó ń feel nǹkan táwọn ń feel. Wọ́n ní kò sí ẹnì kankan tó mọ bí inú àwọn ò ṣe dùn nítorí pé ọmọ àwọn wà níta. Wọ́n láwọn nìkan làwọn ń feel pain yẹn. Wọ́n ní ṣùgbọ́n bí àwọn ṣe ń sọ yìí, kí oníkálukú kó sọ ewé agbéjẹ́mọ́wọ́. Ẹni tí ó bá ń wá ìbínú àwọn ló máa ní kí ìyàwó àwọn àti ọmọ àwọn kó má padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, gbogbo ọ̀rọ̀ yìí la gbọ́ ta ní ká mú wá fún yín o. Ẹ̀yin náà mọ ìgbà tí Kábíyèsí àti Queen Naomi tán ti wà, tó jẹ́ pé wọ́n ti ń jà, tó jẹ́ pé àwọn ẹni bíi náà wọ́n kàn sí jà fún wọn o. Àwọn ẹni bíi náà ni wọ́n dájà sílẹ̀ o. Tán lọ bá wọn onífá, tán lọ bá wọn dìtẹ̀, tán ní kán máa rí fá èké, tán ní kán máa rí fá ìbànújẹ́. Ipe kí Kábíyèsí máa fẹ́ yàwó every market day. Wọ́n wá lọ gbé àwọn èèyàn tó jẹ́ pé a lè sọ lórí social media, wọ́n á lọ gbé lé Kábíyèsí lọ́wọ́. Gbogbo ogun tó ń gbé, gbogbo nǹkan tó ń ṣe, àṣírí wọn ń tú náà ni. Ẹ̀yin èèyàn lé, àfi k'Ọlọ́run gba Kábíyèsí o, àfi k'Ọlọ́run kó Kábíyèsí yọ. Kábíyèsí ní àwọn ò lè trade ìyàwó àwọn àtọmọ àwọn fún anything láyé. Kò jẹ́ bó ṣe jẹ́. Gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín, Mashola. Please share this video, like and subscribe. God bless you all.